Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe iṣẹ́ wa, ṣáláfíà lẹ́wà, a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé. Happy New Year to you all. Gist tèmi wọ́n ní olórí Ronke àti Mariam, wọ́n ní wọ́n sọ fún kábíyèsí wípé ọ̀nà táwọn lè gbà ò ní wípé kí àwọn kàn jókòó sínú palace yẹn, kí àwọn má yọjú, káwọn má yọjú sí nǹkan tí wọ́n bá ń ṣe nínú palace. Wípé àwọn ò ní kọjá àyè àwọn, wípé àwọn ò ní yọjú sí Queen Naomi, àwọn ò ní bọ́dà àwọn ò dẹ̀ ní bọ́dà kábíyèsí. Wípé ṣùgbọ́n àwọn fẹ́ dúró sínú palace, àwọn ò fẹ́ move kúrò nínú palace, inú palace làwọn fẹ́ wà. Wípé ó lè wu àwọn olórí míì láti lọ wò, ṣùgbọ́n Mariam àti Ronke wọ́n ní àwọn ò fẹ́ kúrò nínú palace. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀yin olólùfẹ́ mi ni ẹ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé àlàáfíà ni mo bá yín, gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe, kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín, tá bá ti post ẹni gist ẹ máa rí. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Nígbà tá a gbọ́ pé Mariam àti olórí Ronke wọ́n fún kábíyèsí ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ní pé àwọn ò kó òun palace o, ṣùgbọ́n àwọn ò ní yọjú sí Queen Naomi àti kábíyèsí, àwọn ò ní yọjú sí nǹkan tó bá ń ṣe nínú palace, àwọn á máa gbé palace ṣùgbọ́n àwọn ò ní yọjú sí nǹkan tó bá ń ṣe nínú palace. Pé torí àwọn ò fẹ́ kúrò nínú palace ní tàwọn, tí àwọn yòókù bá fẹ́ kúrò, àwọn ò fẹ́ kúrò. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Wọ́n ní kábíyèsí fẹ́ àwọn ni, wọ́n ní kábíyèsí ò lè ní káwọn move ńgbà táwọn ò ṣe nǹkan kan fún kábíyèsí, wípé nítorí ìyẹn àwọn ò ní kúrò nínú palace. Wípé ṣùgbọ́n àwọn máa wà nínú palace bí aláìsí nínú palace, àwọn ò ní yọjú sí nǹkan tí àwọn àti Queen Naomi bá ń ṣe nínú palace. Ẹ̀yin èèyàn lé, preposition tí Ronke àti Mariam tán gbé fún kábíyèsí nìyẹn. Wọ́n ní kí kábíyèsí gbà yẹ̀wò. Àwọn èèyàn ń sọ wípé ẹni ẹ̀ ṣe nǹkan kan fún palace láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni gbogbo àwọn èèyàn ti ń sọ gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí social media. Ìwọ Ronke àti Mariam, kò sí nǹkan tí ẹ pa, kò sí itú tẹ́ pa nínú palace yẹn. Ẹ wá ní ẹ̀yin o, ẹ̀ ní yọjú sí nǹkan tí kábíyèsí àti Queen Naomi bá ṣe, kán ṣàfihàn sílẹ̀ kẹ́ ṣáà máa gbé palace. Ẹ̀yin èèyàn lé, ṣé yẹn possible? Ṣé yẹn possible kan fi yín sílẹ̀ kẹ́ ṣáà máa gbé palace níbi tí owó Mariam tó ti ń gbóná fẹ́lifẹ́li? Ẹ̀yin ò wá ní yọjú, ẹ̀ ní yọjú sí nǹkan tí wọ́n bá ń ṣe nínú palace. Ẹ̀yin á ṣàrà dúró sínú palace, ẹ máa ṣe jẹ́jẹ́ níjà, ẹlẹ́ẹ̀ni dá sí nǹkan tí kábíyèsí bá ń ṣe. Ẹ dẹ̀ rí pé kábíyèsí wá jẹ́ bí ọ̀dẹ̀, wọ́n á gba preposition èyí tí ẹ rẹ́ńdà yẹn. Kò possible kí kábíyèsí gbàrú ẹ̀ tí wọ́n ti mọrú àwọn èèyàn tẹ́ jẹ́, wọ́n ti mọ̀ pé ẹ fẹ́ gbé àwọn mọ́ra ni. Ẹ̀yin èèyàn lé, èyí tí Mariam àti olórí Ronke tún gbé yọ nìyẹn o. Wọ́n ní pé àwọn ò ní fa wàhálà, àwọn á ṣàrà jókòó sínú palace àwọn ò ní ṣèjọ̀gbọ̀n, àwọn ò ní wíjọ́, àwọn ò ní dààmú anybody. Èyí lágbára o. Ẹ̀yin náà ẹ wò ó, kábíyèsí nìkan lọ ra lé, wọ́n takú wọn ra lé. Queen Naomi dẹ̀ sọ pé tí wọn ò bá kúrò nínú palace, àwọn ò ní padà wá nínú palace. Gbogbo wa náà la support Queen Naomi torí àfẹ́ wàhálà fún Queen Naomi. Àwọn tó dẹ̀ ti ra lé, in fact àwọn ti ẹni tèmi tọ́pẹ́ ti move lọ sílẹ̀, bòmí tí ìmọ̀ ti tóbi, bò tí n bá gbọ́ ẹni tẹ̀ ń pa ti tóbi máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Àwọn tó ti ra lé, wọ́n ti ń kó lọ lé wọn, wọ́n ti ń gbélé wọn. Ṣùgbọ́n àwọn méjì wọ́n takú ni o, wọ́n takú sínú palace, wọ́n láwọn ò ní lọ o. Wọ́n nínú palace làwọn máa retire sí. So nǹkan tí kábíyèsí fẹ́ ṣe nípa àwọn méjèèjì ní ìsìn àti ìmọ̀, but preposition tí wọ́n ní wọ́n gbé fún kábíyèsí nìyẹn. Ipa wọn máa wà nínú palace, àwọn ò ní yọjú sí Queen Naomi, àwọn ò ní yọjú sí kábíyèsí, gbogbo nǹkan tán bá ń ṣe àwọn ò ní dá sí. Ṣó possible ẹ̀yin èèyàn? Ẹni tó bá gbà yẹn ó mìí pé ẹni yẹn gangan kò ró dáadáa. So ẹ̀yin èèyàn, orí ọwọ́ Queen Naomi ni wọ́n ṣe wà o. Wọ́n ní tí wọ́n bá kó nínú palace àwọn ò ní wá. So bá tún gbọ́ ẹni update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́.
ẹ̀yin èèyàn ilé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o láti 2003 títí wọ 2024 13 support channel mi Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ẹ̀yin náà o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten love, ten like, ten send the text, ten send the happy new year sí mi. Mo love gbogbo yín and I say a big happy new year to you all. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.